so àwa wà lórí afárá yẹn Ọlọ́run á gbẹ̀san fún kálukú pé ọyìn ilé ìjẹ́njọba yìí wọ́n wàá yọ ọ nínú títí tó fi gbàgbé ìwọ náà wọ́n yọ ọ nínú tó fi gbàgbé títí tọ́lọ́run ó fi mú gbogbo lára gbogbo òkùnsínú gbogbo bínú ara ẹni gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí máa bẹ lọ́kàn àwọn èèyàn Ọlọ́run wàá yọ dànù kó lọ́kàn wa torí pé wọ́n yẹ sí lálìjánnà kó wọ́n máa kórìíra ara wọn wọ́n yẹ bẹ lálìjánnà kó wọ́n máa dẹ́yẹ síra wọn wọ́n yẹ bẹ lálìjánnà kó wọ́n máa ṣèṣù tí ètè síra wọn papọ̀ wọ́n fẹ́ràn ara wọn dénú dọ́gba so ibẹ̀ lọ́lọ́run ti fọkàn kálukú má kó tó wá di pé wọ́n wà àlìjánnà torí pé kò ní wà àlìjánnà àfẹnitọ́lọ́run bá fọ̀ mà kọ́lọ́run bó ṣe wá lọ́kàn nínú wa. tọ́ lẹ́yìn eléyìí agbọ́dọ̀ gbàgbọ́ pé àlìjánnà ń bẹ iná ń bẹ o nínú pápá agbàgbé ní alùkìyàmọ̀ gbọ́nù. àlìjánnà ọkọjá ntẹ̀yàn lè ròyìn ọwọ́ ntọ́lọ́run bá sọ fún wa nípa rẹ̀ lálẹ́ mà abánabi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa nípa rẹ̀ limada torí pé wá nínú hadith al-qudsi Ọlọ́run ló ń ti pèsè àlìjánnà kankan lè fáwọn ẹrú òun fi ma la aynun ra'at wala udhunun sami'at wala khatara ala qalbi bashar ń bẹ nínú àlìjánnà tó ń pèsè kalẹ̀ yìí ń tójú kan òrírí ní dáadáa ń tẹ́tí kan gbọ́rí ní dáadáa ń tí ò tiẹ̀ rú wúyẹ́ lọ́kàn kan rí ń bẹ nínú àlìjánnà Ọlọ́run dákun má ṣe lé wọ̀ wá torí ẹ̀ ní àwọn sàhábà bíi Ibn Abbas àtàwọn mi sọ pé kò sí nǹkan kan nínú àlìjánnà nínú tó wà nínú ilé ayé yìí àfi kó jẹ́ porúkọ wọn lọ́kàn papọ̀ omi ń bẹ láyé omi ń bẹ lálìjánnà ó kọ́ lọ́ papọ̀ omi tàlìjánnà ìṣe bíi omi ilé ayé ọ̀gẹ̀dẹ̀ ń bẹ lálìjánnà ọ̀gẹ̀dẹ̀ ń bẹ láyé orúkọ lọ́ papọ̀ ọ̀gẹ̀dẹ̀ àlìjánnà kò dàbí ọ̀gẹ̀dẹ̀ ilé ayé ilé ń bẹ lálìjánnà ilé ń bẹ ilé ayé orúkọ ló papọ̀ ilé àlìjánnà dàbí ilé ayé síbẹ̀ àwọn kílé ayé tó jọba ti ń rọ ẹ̀rú ti bẹ̀rẹ̀ sí ní báyìí ó lè wọlé gangba mi ìjì burúkú lè wọlé ká mọ̀ pé yóò tiẹ̀ sí òrùlé kúrò lórí ilé àmọ́lé àlìjánnà lá Ọlọ́run dákun má ṣe wá ní ẹni tí ò ní ra àlìjánnà yìí wọ̀ ọtí ń bẹ láyé eléyìí táwọn ọ̀daràn máa mu ọtí sì ń bẹ lálìjánnà orúkọ lásán lọ papọ̀ la lagwan fiha wala ta'thima nínú àlìjánnà tí wọ́n bá mutí rẹ̀ wọ́n yìí sọ̀sọ́kùsọ wọ́n yìí sì ṣèṣekúṣe wọ́n dán ti ilé ayé wò ọtí ní kọ́kọ́rọ́ gbogbo àìdá tó bá mutí yóò ṣe zina tó bá mutí ó lè pààyàn tó bá mutí ó lè dáná sunlé torí pé ọpọlọ wèrè ti sọnù tó bá sì mutí tó lè yàgbẹ́ sára yóò tún bú bàbá rẹ̀ yóò tún ṣépè fún ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tó mutí tán tó rọpọlọ ti lọ ọpọlọ bá sì kúrò lára kéèyàn dẹran kó jẹ́jẹ́ ni agbọ́dọ̀ gbàgbọ́ pé alìjánnà ń bẹ iná ń bẹ o alìjánnà tó wá ń sọ̀rọ̀ yẹn tó náà lọ́lọ́run fi baba ńlá wa sí rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni òun náà lọ́lọ́run fi sí àsìkò àti tọ́ wòrí nù àti tọ́ wòrí gbọ́dọ̀ baba ńlá wa Ọlọ́run ṣe bẹ́ẹ̀ kálíbà sojú kòkòrò àti tún padà bẹ́ẹ̀ tọ́ ṣé ẹ̀ṣẹ̀ tí baba ńlá wa ṣẹ̀ láàfin sí lálìjánnà ni rárá o Ọlọ́run ti kọ́ tẹ́lẹ̀ náà kó tó da pélé láàgbé ṣùgbọ́n fẹ́ ká gba àlìjánnà kọjá ká tó délẹ̀ ni. wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa ṣáàjú kó tó dá baba ńlá ló ti sọ fún àmàlẹ́kà pé òun fẹ́ gbé àrólé kan sílẹ̀ òun fẹ́ gbé àrólé kan sílẹ̀ tí Ọlọ́run kàn ní kọ́kọ́ gbé àlìjánnà náà ni tọ́wọ́ a sọ pé àwọn baba ńlá rẹ̀ kan lọ́sẹ̀ lọ́n tẹ̀ fi dẹni tí ń gbélẹ̀ irọ́ ni o ilẹ̀ náà ló gbé tẹ́lẹ̀ náà Ọlọ́run ti kọ́ pé ó rú pánpán ṣe lè jẹ́ bó ṣe jẹ́ mẹ́ o agbọ́dọ̀ gbàgbọ́ pé òdodo làlìjánnà òdodo níná o òdodo làlìjánnà òdodo níná o ẹni tó bá ní kò sí àlìjánnà ẹ̀yẹn pé ó sàmì àdúrà Ọlọ́run ṣe lé wọ rẹ̀ ẹni tó bá ní òsì náà pé ó sàmì àdúrà Ọlọ́run jẹ́ ọ padà bẹ́ẹ̀ torí ẹ iná yìí ṣe nǹkan tí èèyàn máa fẹ́ torí ẹ náà lẹ̀ ṣe nílé àwa mùsùlùmí ká sọ mọ́sálásí wa ní mọ́sálásí iná a'udhu billah mo rò pé yé wa mùsùlùmí kò síbi tó lọ láyé tó àrígbé mọ́sálásí kan àyànnáfìlà mọ́sálásí iná báwo ṣebí iná náà là ń sá fún tó bá ní kí ló dé tó fi ṣe Islam
wà ní kí n lè wà àlìjánà kí n má bàa wọ̀ ná bẹ́ẹ̀ làwọn sàhábà máa wí yàtọ̀ sáà tí ò tún gbẹ́sìn yìí wọ́n ní kì í ṣe káwọn lè wà àlìjánà káwọn má bàa wọ̀ ná làwọn ṣe ń ṣe Islam kí wọ́n lè fi ń ṣe kí ló dé tẹ̀ fi ń ṣe ṣebí ẹ̀yin náà gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù ẹ sọ pé ṣéwù sọ pé tẹ́ bá ti gbọ́wọ́ níbo lẹ́wọ̀ ẹ sì ní kì í ṣe torí àlìjánà lẹ́sẹ̀ sí lọ kì í ṣe torí àlìjánà lẹ́sẹ̀ sí Islam ṣẹ́yìn kí ṣéwù náà sọ pé gbogbo wọn ó di jéró òun ó kó wọn mì kó wọn wà àlìjánà gbọ̀nà fàyàwọ́ bóyá di ìrókò wọn gbàǹjọ náà so àbí sẹ́mi ẹ̀ bọ́dà irọ́ lásán so tẹ́lẹ̀ ìbáyé wa àlìjánà ń bẹ agbọ́dọ̀ gbàgbọ́ iná ń bẹ agbọ́dọ̀ gbàgbọ́ nítorí wọn gba lérò ni pé àwa ń bẹ̀rù àti wọná abẹ́ bẹ̀rù torí ẹ̀ láàṣẹ nípele wa nílé iná ànípe mọ́ṣáláṣí wa ní mọ́ṣáláṣí iná ọjà wa ànípe ní ọjà iná so wọn náà kò fura o tó wàá pe ilé ìjọsìn rẹ ní ilé ìjọsìn iná ọjà bó ṣe jẹ́ ń bẹ̀ o. ọlọ́run bá ní fattaqun nara allati waquduha an-nas wal hijara u'iddat lil kafirin ẹ bẹ̀rù náà iná wò èkó rẹ̀ òun náà làwọn èèyàn àti àwọn òkúta ọlọ́run ti pèsè rẹ̀ lẹ́kalẹ̀ dé àwọn káfìrì ó sì sọ pé wa bashiri alladhina amanu wa amilu salihat anna lahum jannatin tajri min tahtiha al-anhar kullama ruziqu minha min thamaratin rizqa qalu hadha alladhi ruziqna min qabl wa utu bihi mutabbiran lahum fiha azwajun mutahhara wa hum fiha khalidun bó ti sọ̀rọ̀ nẹ́tẹ̀ ó ti sọ̀rọ̀ àlìjẹ́nà tọ́ agbọ́dọ̀ gbàgbọ́ wípé àlìjẹ́nà yẹn àti iná yẹn ó ti wà kìí ṣe pọ́lọ́ wọn bọ́ ṣẹ̀ṣẹ̀ dá wọ́n ti wà kìí ṣe pọ́lọ́ wọn ṣẹ̀ṣẹ̀ dá wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó sùn Ramadan bá dé ó wà nù hadith eléyìí tí imaamu Ahmad gbà jáde wípé ńgbà tó sùn Ramadan bá dé ojoojúmọ́ lọ́wọ́ bá máa ń fi kún ọ̀ṣọ́ àlìjẹ́nà yóò máa sọ pé ṣebí léyìí ni mo pèsè kalẹ̀ dé àwọn ẹrú mi tí wọ́n ń bọ̀ wá gbé bẹ́ẹ̀. a sì gbọ́dọ̀ gbà wípé iná yìí báyìí àwọn èèyàn àti àlìjọ̀nú náà lọ́lọ́wọ́n bó kó síbẹ̀ o àwọn èèyàn àti àlìjọ̀nú lọ́lọ́wọ́n bó kó síbẹ̀ iná wọ́n sì máa kó yẹn síbẹ̀ nígbà tí ò ní yé sọ wípé hal min mazid ǹjẹ́ wọ́n tún ṣẹ́kù bí ṣé wọ́n kù kò ní yé sọ bẹ́ẹ̀ torí pẹ́lú náà ló ti sàdéhùn ó ní la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in mo búra kíkẹ́ máa kún jahannam pẹ̀lú àwọn èèyàn àti àlejànú lápapọ̀. ẹ sì máa ń pín gbogbo àwọn nǹkan ọlọ́run dá wọn kó lè máa jọ́sìn fọlọ́ ni iná ti gbọ́ àdéhùn ọlọ́run òun náà wà ígà ipe kọjọ́ yẹn ó dé ìdínú tí iná ké gbàjarè lọ bọ́lọ̀ kótó dijọ́ gbẹ̀ndà al-qiyama oni ya Rabbi akala ba'di ba'da ìwọ Ọlọ́run apá kan mi ti fẹ́ jẹ apá kan run o torí pé an-naru ta'kulu nafsaha in lam tajid ma ta'kulu iná máa jẹra rẹ̀ tí o bá rí ń jẹ tó bá dáná kalẹ̀ ní ìsìtẹ́ gbé nǹkan kan lé lórí kí ni ó ṣẹlẹ̀ iná ó jora rẹ̀ títí yóò kù iná jahannam wa sọ fọlọ́n pé apá kan mi ti jẹ apá kan tán ó fẹ́ jẹ apá kan tán ìwọ Ọlọ́run bá ń wá nǹkan kan ṣe sọ̀rọ̀ mi Ọlọ́run bá wá yọ̀ǹda fún náà pé kó máa mímí méjì mímí alákọ̀ọ́kọ́ òun náà ni gbígbóná jẹjẹjẹ tí ojú ọjọ́ máa gbóná jẹjẹjẹ lásìkò ẹ̀rùn náà lànà bí sọ pé abiridu bis-salah fa inna shiddatal harri min fayhi jahannam ẹ máa lọ́sọ̀ láti lára o nígbà tó bá dásìkò ẹ̀rùn tó rùn mú jajaja ẹ lọ́sọ̀ láti lára kójú ọjọ́ tutù kẹ́ tó ṣe sọ́láàtì nítorí gbígbóná jajaja tójú ọjọ́ máa ń gbóná jajaja lásìkò yẹn nínú èémí jahannama ni nínú mímí jahannama ni Ànábì ní ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni zamharir tutù burúkú tí ọjọ́ máa ń tutù lásìkò yẹ tí máa tutù débi pé máa rọ yìnyín nínú mímí jahannama nù ẹ dákun torí tọ́lọ̀ iná tó ṣe pé mímí rẹ̀ ò jẹ́ àrílẹ̀ ayé gbé lásìkò ẹ̀rùn iná tó ṣe pé mímí rẹ̀ ò jẹ́ wọ́n orílẹ̀ ayé gbé lásìkò tútù níbi tó tútù ti mú burúkú ẹ dákun ṣé ara wa wà ràn wàláhì tọ́lá ara wọ̀ ràn o torí ẹ̀ náà lọ́lọ́ sọ pé la yarawna fiha shamsan
wala zamharira lálìjánnà òrùn ipa wọn òtútù burúkú ẹ̀ mú wọn bẹ̀ o ṣùgbọ́n nínú náà gbogbo ẹ̀ lọ́ba pàdé ń bẹ̀. tọ́ ìgbà tó máa ń kó àwọn èèyàn sínú náà yìí ọlọ́run ló ti yóò kùn kò sì tí ì kùn yóò mọ̀ wá pariwo pé ìwọ ọlọ́run àníkẹ́ tó kó wá sí kò ní yé sọ bẹ́ẹ̀ tí ọlọ́run ẹlẹ́dàá ó fi gbé ẹsẹ̀ lé eléyìí bẹ́ẹ̀ náà àdéhùn tó fi hàn á pé ọlọ́run ọba wa ní ẹsẹ̀ ìtọ́dọ́gba pẹ̀lú títóbi àti gbígbàngbàn rẹ̀ ọlọ́run ọba ó gbé ẹsẹ̀ rẹ̀ alápọ̀nlélẹ̀ iná ọmọ wa sọ pé kọ́tìn ó ti tó mi o ó ti tó mi iná ọmọ sòrùjọpọ̀ yóò mọ sòrùjọpọ̀ yóò fi ṣe dídíẹ̀ tó ti wà ń bẹ̀ nìsín kò ní tóbi látòbi jùmọ́ ṣùgbọ́n àlìjẹ́nà òun ò ní kún torí ra ayé ń bẹ ọ̀tẹ̀tẹ̀ gba Islam lónìí kó tó dọ̀la o àlìjẹ́nà ò ní kún torí ẹ̀ sí ọ̀rẹ́ ìwọ tó ń léyàn kó nu Islam lẹ́yìn pé wọn nìkan lọ fẹ́ kú bẹ́ẹ̀ sẹ́mi pé ilé lásán tó bá jẹ́ alájà mẹ́ta bó ṣe kéré tóun èyàn ẹyọkan ò lè gbé bẹ̀ kó dùn mà ò rí ìyàwó tó bá sọ̀rọ̀ kò sọ́mọ tó lè pè kò sẹ́nìkan tí ń bọ́ gbénu lé ọwọ́ á ní aláyà òun ló lè gbélé ńlá aláyà ló lè dá gbélé ńlá tó bá jọ dáràn èyí tó bá jẹ́ bẹ̀ wọ́n nìkan nú adúrú léyìí ògiri kan máa dẹ́rù bọ̀ bó wàá lálẹ́ Janna tó ṣe pé arduha as-samawati wal-ard ìbú rẹ̀ fífẹ̀ gbogbo sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni kọ́ ajẹ́ pé wọ́n nìkan lọ́wọ́ ọbẹ̀ kéréké ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó sáfẹ́ yọ gbogbo èèyàn kúrò ní Islam wọ́n fẹ́ kó kó nìkan bí ètò ní kí Ọlọ́run máa fẹ́ nìkan sí àlìjánná àfọwọ́n àfa anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni hajjarta wasi'a ntọ́fẹ̀ lọ́fẹ́ sọ di funfun yìí o àlìjánná ò ní kún wọn náà gba Islam kọ́ wà àlìjánná ilé àwọn olóríire nìyẹn anabi sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadith nígbà tó ṣe pé àlùjánnà ò ní kún báwo ni ó ṣe wá sí ọlọ́run ó dá àwọn ẹ̀dá tuntun tí ò gbélé ayé rí yóò fi wọ́n kún àyè tó bá ṣẹ́kù lálùjánnà wala wujuda lil fuqara'i wal masakina wasfan fil janna kò sẹ́ni kẹtí ó bẹ nínú àlùjánnà tó pè faqir kò sẹ́ni kẹtí ó bẹ nínú àlùjánnà tó pè láláìní gbogbo wọn lọ́lọ́lá ayé nìkan náà ti máa ń pè yàn ní fuqara ṣùgbọ́n wọ́n sọ fún mi pé tó pọ̀ jù nínú àlùjánnà fuqara ò ní wọn ìyẹn ni pé láyé ni wọ́n ti jẹ́ fuqara ṣùgbọ́n lálùjánnà wọ́n ṣe fuqara àbí kẹ́wọ́n ní fakiru ní ẹni tó ní ìlọ́po ilé ayé yìí lọ́nà mẹ́wàá ṣé fakiru lélẹ́yìn anabi sallallahu alaihi wasallam ní ẹni tí ò ní ga nípò tó nǹkan lálùjánnà ó lẹ́ni tí ó ní tó tó ilé ayé yìí lọ́nà mẹ́wàá ilé ayé pẹ̀lú gbogbo kọ́ńtínẹ́ǹtì tó wà ń bẹ ni o lọ́nà mẹ́wàá Ọlọ́run dákun má ṣe lè wọ̀ wá torí ẹ̀ tó yẹ ká múra sínú o ẹsẹ̀ ká máa múra sí pé má tiẹ̀ gbọ́dọ̀ fomi o World Cup ni mo gbọ́dọ̀ wo irọ́ lásán World Cup kọ́ àní kọ́ ọ̀rọ̀ náà gbégbà kọ́ ọ̀rọ̀ náà lọ́njọ́ pé ní alkiyama mélòó ni tó ti ṣe tó rò ipò lè jẹ ọ̀rọ̀ náà lọ ó yẹ ká máa ṣe ìṣirò fúnra wa lójoojúmọ́ o àwọn sẹ́ẹ̀rì tó ṣe ṣé kárí mi ò tí wọ́ bẹ̀ tí ò ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ torí ẹ agbọ́dọ̀ máa wò kí là ń ṣe ilẹ̀ dídọ́ gbẹ̀ndà al-qiyama ya ayyuhal ladhina amanu ittaqullah wal tanzur nafsun ma qaddamat lighad wattaqullah inna allaha khabirun bima ta'malun. àtúngbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé iná àti àlùjánnà ọmọ abẹ láíláí ni wọn ò ní parun wọn ò ní parẹ́. yàtọ̀ sí gbàgbọ́ àwọn kan wọ́n ní iná ọmọ abẹ títí gbà kan gbọ̀ báyọ̀ ọlọ́run bá tún pa náà rẹ́ yóò wá kó gbogbo yẹn sálì kò sí tọjọ bẹ́ẹ̀ iná ọmọ abẹ láéláé àlìjáná náà ọmọ abẹ láéláé a sì gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé ẹni tó bá kú lórí ìmánì tí ẹ̀ṣẹ̀ wa gbé wọn náà kò ní máa bẹ nu ná láéláé ìmánì rẹ̀ padà yọkù ọjọ́ kan lọ sí àlìjáná pẹ̀lú ṣìpẹ̀ àwọn olùṣìpẹ̀ yọ padà wọ àlìjáná lọ́jọ́ kan a sì tún gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nígbà Nàbí sallallahu alaihi wasallam Ọlọ́run bá fún ní الكوثر إنا أعطيناك الكوثر ابن عباس هناني الخير الذي أعطاه الله للنبي صلى الله عليه وآله وسلم هنا لولي طلع فالنبي محمد صلى الله عليه وسلم تسكي لا راناني الحوض
àbàtà anabi Muhammad sallallahu alayhi wa sallam tánàbí ni òórùn rẹ̀ ìrìn oṣù kan ni, ìbú rẹ̀ ìrìn oṣù kan ni, ibi tó gùn dé ìrìn oṣù kan ni, ibi tó fẹ̀ dé ìrìn oṣù kan ni. wọ́n wá kó àwọn kọ́ọ̀pù lọ sí àyíká rẹ̀. àwọn kọ́ọ̀pù yìí pọ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ tí ń bẹ lójú sánmà. gbogbo ẹni tọ́jọ́ ọmọ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ni ó mu nínú omi yìí. ẹnikẹ́ni tó bá sì ti mu nínú omi yìí ò ń gbé òní gbẹ mọ́ láéláé. ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé àwọn kan wọ́n mọ̀ bọ̀ wádìí omi. anabi ó ní ẹ máa bọ̀, àwọn èèyàn mi ni, àwọn èèyàn mi ni. bóòlù anabi ó sì dá wa mọ̀ àmọ́ bá anabi sẹ̀mí. ọwọ́ àánú hadith ilé tí imaamu Malik gbé jáde nínú Muwatta rẹ̀. wọ́n bi anabi léèrè pé bóòlù ó sì dáhùn ẹni tí ó dé mà ó sì rí wọn. ó ní bóòlù èèyàn ṣe ní dáhùn mà nígbà tí àwọn ràkúnmí èèyàn tí wọ́n bá lúpọ̀ mọ́ ràkúnmí yòókù, nígbà tí gbogbo àwọn ràkúnmí èèyàn tó jẹ́ pé ẹsẹ̀ funfun làwọn fi ń tẹ̀lẹ̀, funfun lẹ́sẹ̀ tí wọ́n títí dórúnkún, nígbà tí ẹsẹ̀ àwọn ràkúnmí yòókù sì dúdú, ṣé ọ̀dà tiẹ̀ mà bí òní dà mà? yọ ọ̀dà mà. àìrí wọn ò pé kí n má dá wọn mà, torí pé gbogbo wọn wà níjọ́ gbẹ̀ndà al-qiyama ghurran muhajjalina min athari al-wudu. a wà níjọ́ gbẹ̀ndà al-qiyama lẹ́ni tí ìmọ̀lẹ̀ kún ju wa, ìmọ̀lẹ̀ ó kún àwọn oríkèé àlùwàlá wa látàrí àlùwàlá tá a ṣe nílé ayé. eléyìí ò sí fún àwọn àjọ mi àfijọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam. tó bá ti yọ anabi oní ẹ máa bọ̀, àwọn èèyàn mi ni, àwọn èèyàn mi ni. àwọn mọ̀lẹ́kọ̀ máa sọ rárá àwọn eléyìí ò sínú àwọn èèyàn rẹ̀, wọ́n máa dá àwọn mi padà. innaka la tadri ma ahdathu ba'dak, tọrọ ọmọ tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀. ọlọ́dà kò má ṣe tu abẹ́ o. ẹbí àwọn mùnáfíkí àdínì ni yóò máa ṣe pé mùsùlùmí lòun, òun tẹ̀lé súnà, àmọ́ ní kọ̀kọ̀ kìí ṣe mùsùlùmí o, oníbídíà ni o. òun kàn wọ́n bá àǹfààní kan yọ ọ́nbẹ̀ ni kó wọn lè gbà ńbẹ̀, tí o bá ti sàǹfààní ńbẹ̀ tó tún yóò darapọ̀ mọ́ àwọn èèyàn rẹ̀ bí àti yín là ń ṣe o, à ń ta àwọn eléyìí yẹn jẹ ni o. ẹ bá àwọn mùnáfíkí ṣe máa ṣe. ó sì máa kí tó bá fara pamọ́ fún yà ó jẹ́rú tó lè fara pamọ́ fọlọ́. ànábì ọmọ ẹgbẹ́ máa bọ̀ ẹ wá mu, àwọn mọ̀lẹ́kọ̀ ni rárá àwọn eléyìí ò sínú ọmọ lẹ́yìn rẹ̀ tọrọ ọmọlú tí wọ́n dánwò lẹ́yìn rẹ̀. ọlọ́mọ sì tu abẹ́. bákan náà káma yìí pé anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bọ́ kumalé púpọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama, ọlọ́wọ́n kumalé púpọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. torí ẹ̀ ló sọ pé ana sayyidu waladi adama yawma al-qiyamati wala fakhr. èmi la síwájú gbogbo ọmọ anabi adama níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama kì í sì ti fáyì. gbogbo wa máa saka á sàlọ́ bá àwọn anabi ọlọ́run látòrí Nuh alayhi salam títí dórí anabi Ibrahim alayhi salam, anabi Musa, anabi Isa alayhi musallatu wassalam. ẹgbà wa torí pé ayé kó ogun ogun gbogbo wa wàhálà yẹn ó ti pọ̀ jù látàrí ogun. àmọ́ wa gbẹ bá wa bẹ́lọ̀ kó tiẹ̀ sí sírò, bó bá jẹ́ nánà ni kó máa ná ọmọ lọ sí náà nítorí wàhálà. gbogbo anabi ọmọ yẹ pé agbára àwọn ọ̀ka nafsi nafsi àwọn tó àwọn lẹ́rù ẹ má bàa wá mi sí. báyìí ló ní kálukú ọmọ wí títí tí ó fi wá di kó wọn wá àwa bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi ọmọ asọ pé ana laha èmi ni màá sì pẹ́, èmi ni màá sì pẹ́. eléyìí là ń pè ní ash-shafa'atul kubra, ash-shafa'atul udma, ìsìnkpẹ́ tó ga dúdú kó ìsìnkpẹ́ lọ tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi wa lọ fún ibàlẹ̀ lábẹ́ àga ọlọ́wọ́n bá wa, ọlọ́wọ́n bó ní kọ́ tọrọ tó bá fẹ́ tọrọ, kó gbórí sókè kọ́ tọrọ, kó sì pẹ̀ wọ́n gbà pẹ̀ rẹ̀ báyìí là anabi ó sì wá tọrọ, kó sì pẹ̀ kókó náà ó sì sírò, ọlọ́wọ́n ó sì sírò. eléyìí ni al-maqam al-mahmud, ibùdúró tó jẹ́ tẹ̀yìn tánàbí ní kọ̀tọ́ sẹ́nìkan àfọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run, òun sì ń bẹ lọ́n kọjá pò náà ló sọ pé tẹ bá ṣàdúà lẹ́yìn ìgbà tán pépè fún sọ̀láàtì tán pé Allahumma rabba hadhihi ad-da'wati at-tamma lẹ́yìn tẹ̀ ti sàṣàlátì bá nàbí nìyàwó. ilẹ̀ òní símá sánmà náà ò ní sí gbogbo ẹ̀wọ̀n ká gbangba ìyáàmà dìde dàrú ìyáàmà òṣùwà yìí. Gbogbo wàhálà yìí gbogbo lókèṣàn gbangba ìyáàmà yẹn mi àwọn àwòrán àwọn oníkàlùkù ọ̀rọ̀ ara wa bẹ̀ jọ̀nà. Wọ́n ní ẹni tó kú gbẹ̀yìn gbígbé dàrú ìyáàmà ò tó dé
wọ́n ní yóò lu ẹgbẹ̀rún ọdún nù sáré ìrọ̀ ni kò sáré ìdí kankan tó sọ bẹ́ẹ̀ kò sáré ìdí kankan tó sọ bẹ́ẹ̀ èyí tó sájà ní pé ìgbà tí gbẹ̀ndà òkè àwọn bá ti di òde náà ṣùgbọ́n àwọn ẹni tí gbẹ̀ndà òkè àwọn òde bá láyé àdéhùn fi hàn wá pa àwọn ẹlẹ́ni ikú jù àwọn ẹni tí òkú ọlọ́wọ́n bá gbọ́ torí pé gbẹ̀ndà òkè àwọn òní dé àyà àfikọ́jọ́ pé ìgbà tí òní sẹ́ni kan ló ké pẹ̀lú àti sọ pé Allah Allah yẹn tó o tó yàn òní sẹ́ni tó gbọ́ lọ́gbọ́ àwọn ìgbẹ́jà òkè àwọn òde bá láyé torí kó tó dìgbà yẹn ọlọ́run yóò ti rán atẹ́gùn kan yóò fi gbẹ̀mí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tó wá sẹ́kù. Torí wọ́n kó àwọn ọ̀daràn yẹn ìgbẹ́jà ìyá kò dìgbà. Ìjọ mélòó wá ní ẹni tó bá gbẹ̀yìn yóò ṣe lọ sáré kò sọ́jọ́. Tí wọ́n ti sọ pé jọ́pẹ́ náà kí àwọn tó bá dé yóò bá àwọn kan tó tẹ̀ ní lójọ́ kankan lọ sáré. Lórí tó lọ́wọ́ bá ti gbẹ̀mí wọn tán ní ìsìnkú gbogbo èèyàn tán ọlọ́wọ́ ti gbé gbogbo àdìdí lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún ọ̀sẹ̀ tọ́nà bá pa gbogbo èèyàn tán gbogbo àtẹ̀mí tó bá pa wọn tán ẹ̀yìn rẹ̀ náà nígbèjà àgbẹ̀rẹ̀ àwọn òsì lè lọ́rọ̀ pé ó lọ ẹgbẹ̀rún ọdún ọ̀sẹ̀ lẹ́yìn ká kíyèsí láàrin láwùjọ tí wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà pẹ̀lú ká wá mà àlọ́pọ̀ nínú ká máa ń pè ní màkúrà ká máa sọ̀rọ̀ ọjọ́ àbákan sọ àbákan náà sọ ọjọ́ àrùfẹ́ sọ̀rọ̀ tí wọ́n á sọ̀rọ̀ ẹ̀sìn máa sọ bọ́ọ̀lù sọ ànájì sọ̀rọ̀ bá àdìsí tó bá ti sẹ́ẹ̀lì máa sọ sọ̀rọ̀ pé ẹni tó kú gbẹ́yìn ló gbẹgbẹ́ wọn nínú sáré kò sí tọ́jú bẹ́ẹ̀ kò sí lápọ̀ rẹ̀. wọ́n lẹ́ni tí èsì mùsùlùmí jẹ́ yóò wà lìjánà bí kò sẹ́ni kájọ́ wà lìjánà àbíkọ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí tó ti síwájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sì bẹ́ẹ̀ náà mùsùlùmí tọ́jú ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam torí gbàgbọ́ wa níbi gbogbo àwọn ànábì Ọlọ́run mùsùlùmí ni wọn. inna ad-dina 'inda Allahi al-Islam yẹtù kí n kàtà Ànábì Muhammad sallallahu alaihi wasallam dé olótórí bẹ́ẹ̀ bí ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run náà ní Islam. Yẹtùkí nàdá nàbí Muhammad sallallahu alaihi wasallam dé ní Islam tó jẹ́ sí lọ́dọ̀ Ọlọ́run láti jọ kí Ọlọ́run ọba ti dọ́mi ìyàn Islam kalẹ̀ sí. torí rẹ̀ ẹ̀rí tó lọ sọ̀rọ̀ pa nàbí Ibrahim ẹ̀rọ qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin. ìgbà tó lọ sọ̀rọ̀ nàbí Ibrahim gba Islam olùgbà Islam ọlọ́ ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. بين النبي إبراهيم àti Yaqub náà sọ fáwọn gbọ́dọ̀ gbà láti kú àfi lórí Islam. bẹ́ẹ̀ náà ni ẹ̀wù Fíráúnà nígbà tí kò dé ọ̀gbàgbọ́ lẹ́rọ̀ ọwọ́ aríkórí parun ọwọ́ ni ámẹ́tù nígbà tí ń tẹ̀rí nọ́ọ̀lù alla ilaha illa alladhi amanat bihi banu Isra'il wa ana minal muslimin. èmi náà gbàgbọ́ ní ìsìn o pé kò sí ọba mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn àyàfi táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ èmi náà dọ̀kan náà àwọn mùsùlùmí báyìí. ọ̀gbẹ́ yẹ wa tó wáyé kékeré ṣe Islam ni Musa kò fi lọ sídìí rẹ̀ ṣé minal muslimin náà ni ó pèrà kì í ṣe minal muslimin. torí rẹ̀ Yahud àti kìnìún lẹ́yìn àwọn ànábì yẹn ni wọ́n jẹ́ Yahud. Nasara wọn pèrè àwọn Nasara ìwé Islam la Nabi Isa náà mú wa Islam la Nabi Isa náà mú wa. فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون. ماذا نبي عيسى عليه السلام كان في الجيش تريد يوم أقوم ó wá sọ fáwọn sàhábà rẹ̀ dání wọn ràn mí lọ́wọ́ lórí ẹ̀sìn ọlọ́ tí ó fi lọ síwájú. àwọn sàhábà rẹ̀ yẹn sọ pé àwa ájà lára sí fọlọ́ ṣé báwọn àgbọ̀ náà ọba gbọ́ ìwọ náà jẹ́rìí sí pé mùsùlùmí ni wa subhanahu àwọn èèyàn Nabi Isa torí ẹ̀ inna ad-dina 'inda Allahi al-Islam. ọlọ́run ti tún sọ ọ́n fún mi kí wọ́n máa yẹ bẹ́tẹ́rì ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. ẹnikẹ́ni tó bá wà kàmi tó yàtọ̀
sí Islam tó fi ṣẹ̀sìn Ọlọ́run nígbà lọ́dọ̀ rẹ̀ yóò sì dọ́kan nínú àwọn ẹni tó ṣòfò tó bá di lọ́la òkè yà lórí rẹ̀ tí ìbá ṣe mùsùlùmí ò ní wà ní. mùsùlùmí ayé àwọn ànábì tó síwájú àbí mùsùlùmí ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wá ṣeéṣe níyẹn jẹ́ mùsùlùmí tèèyàn ànábì tó síwájú lẹ́yìn tọ́nà tí wọn ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ṣeéṣe o. lẹ́yìn tọ́nà tí wọn ànábì sallallahu alaihi wasallam kò sáyè fún àbíkọ́ jẹ́ mùsùlùmí tí tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam torí hadith tó wá nínú Sahih Imam Muslim wọn ni walladhi nafsi biyadihi la yasma'u bi ahadun min hadhihi al-ummah yahudiyyun aw nasrani thumma la yu'minu billadhi ataytu bihi illa dakhala an-nar. mo fi ọdún ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnìkan nínú ọjọ́ ìbò ní gbọ́ nípa mi ó ti ọjọ́ Yahudi àwọn Júù àwọn Nasrani tẹ́ǹpẹ́ Christian lẹ́yìn náà ọgbọ́n pààlì èsì kíkọ̀ ọgbọ́n pààlì ọgbọ́n pààlì wọn búra náà ọgbọ́n nípa Islam kọ́ wá pọ̀ láti tẹ̀lé Islam Ànábì ní kò ń fọ́ náà búra pé náà yọ ọ́ tẹ̀lé ìjẹun ti ṣe jẹ́. wọ́n ní kí ni ìtumọ̀ ad-Dajjal ad-Dajjal ìtumọ̀ rẹ̀ lédè Lárúbáwá òpùrọ́ ńlá òpùrọ́ ńlá ẹni jẹ́ ad-Dajjal ìyẹn ká ní tí ń bọ̀ lọ́nà wọn fi fìtínà gbogbo àwọn èèyàn tó bá ṣẹ́kù láyé 40 days péré ló lò àmọ́jọ́ alákọ̀ọ́kọ́ yóò dàbí ọdún kan ìjọ kejì yóò dà gẹ́gẹ́ bí oṣù kan ìjọ kẹta yóò dàbí ọ̀sẹ̀ ìjọ kẹrin títí dókun yóò wà dàbí 9 days. torí ẹ̀ làwọn yẹn ti bí Ànábì sallallahu alaihi wasallam tọ́jọ́ ìbágbá wa láyé kó láti á sí ọjọ́ tẹ̀lé àbí ọdún kan sọ láti mélòó láti ń bẹ́ẹ̀. Ànábì lẹ pé gbogbo rẹ̀ ẹ pé gbogbo rẹ̀ pé ó ti tó kápá ti ṣe sọ̀rọ̀ láti márùn ní ìsìn àtúbẹ̀rẹ̀ márùn àtúbẹ̀rẹ̀ márùn àtúbẹ̀rẹ̀ márùn àtúbẹ̀rẹ̀ márùn lọ́jọ́ kan lèdè pé sọ̀rọ̀ láti márùn péré náà lákàtí ara ọ̀ kọ́kọ́ tẹ́rù rẹ̀ ẹ pé gbogbo tọ́ eléyìí ad-Dajjal ǹjẹ́ ẹ mọ̀ ike nǹkan mi tún bẹ tọ́ba Ànábì lẹ́rù fún wa ju Dajjal lọ. ó ní akhawfu ma akhafu alaykum ìtọ́ba mi lẹ́rù tó fún yín kọ́dà ọba lẹ́rù ju Masihi Dajjal lọ. tètè bí Masihi Dajjal ṣe burú tó eléyìí tó ba lẹ́rù jù bẹ́ẹ̀ lọ. ó ní ash-shirkul asghar ìṣẹ́bọsọ́nà lẹ́bọ̀ tó kéré wọ́n ní kéde ó ní àríyá kárí mi nítorí pé àwọn èèyàn ká kárí mi fún kọ̀dà bí ẹni tó lọ wó lulẹ̀ níwájú ọ̀sà yóò máa ṣẹbọ yín owó onífura Ànábì lọ́pọ̀ lẹ́rù fún wa ju Dajjal náà torí máa bá yàn sẹ́jẹ́ gbogbo tó rò kó sẹ́ torí tó náà kò ní sí ládàá ọwọ́ àwọn àjọ pé dàgbéyàmà lábẹ́ àsíá gbogbo ẹ̀ ti fò ó ti fò dànù wọ́n ti sòfò rẹ̀ ọlọ́mọ sì fò abẹ́ ilé ìjọba. láyé Ànábì sallallahu alaihi wasallam ọmọkùnrin kan nínú àwọn ọmọ Yahoo ọyọjú wọn pè ní Ibn Sayyad àwọn àṣìṣe rẹ bẹ́ẹ̀ jọ ti Dajjal tó wọn mú fúra dání bẹ́ẹ̀ ni Umar ó gbìyànjú àti pa pé káyọ̀ jẹ́ sí mi. Ànábì wa ni in yakunhu falan tusallat alayhi tó bá jẹ́ kó ní Dajjal náà ọlọ́run fún ọ lágbára láti pa tọ́lá kọ́lẹ̀ ti gbẹ pé ta ni ó pa Ànábì Ìsá alayhi salam tó bá tiẹ̀ wá jẹ́ kó ní ajẹ́pẹ́ mi ó tiẹ̀ pa kò sí dánàbí Ìsá lè sí dánàbí wò lè ṣe jù bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Ànábì wa dán Ibn Sayyad níyàwó mo fi kankan pamọ́ fún ọ kí ló kọ́ rẹ̀ tẹ̀lé tó bá jẹ́ Dajjal kò bá sọ ó ní dùn Ànábì ní kìí sọ torí tí mo fi pamọ́ fún ni dùn tẹ̀lé pé kò péjà ó ní dùn níta Ànábì sì fi pamọ́ ní kíni dùn èéfín kò rí péjà ajá pé kìí sọ tẹ̀lé yìí wọ́n ní tí bàbá yẹn bá di aládàáda lẹ̀ bàbá sì kú lórí àdáda lẹ̀ sá alẹ́sàdó àbọ̀ bẹ́ẹ̀ ni alẹ́sàdó àbọ̀ tó bá gbé àdáda lẹ̀ tí bàbá ṣe kú yẹn kìí ṣe ètò lè sọ yàrá kèfèrí kìí ṣe gbogbo àdáda lẹ̀ ló máa sọ yàrá kèfèrí tó ọmọ kankan pẹ̀ sí ọmọ tó ń tara rẹ̀ jẹ
Ànábì sọ pé kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àná ni wọ́n wá ní lọ́dọ̀ tẹ kèfèrí ni ẹgbólódò. Àánú ó túmọ̀ sí kó lè jẹ́ ṣírk, ó lè jẹ́ kúfù, ó lè jẹ́ fíṣk, ó sì lè jẹ́ màṣíyà. Ọ̀rọ̀ yẹ wa al-Imam Ibn Taymiyyah rahimahullah nínú tírà Iqtida' as-Sirat al-Mustaqim ó lè tó ti ẹ̀pọ̀ jù nínú bíbí àtàwọn èèyàn ṣe min qabil al-makruhat lábẹ́ makruh lọ́wọ́ sí. Tẹ́tí ọba ti pẹ́ sí yìí kíkà máa wọ́n fẹ́ yọ àwọn èèyàn kú ònú rẹ̀. Torí pé máa tí wọ́n bá gbọ́ nǹkan yìí bó ṣe sì náà lọ́fẹ̀ẹ́ sí ara yòókù lọ́nà láti ń pèpè kíkà gbọ́ gbalẹ̀ tó lọ. Ẹni tí láti kọ́ mà gbogbo náà dánilẹ́kọ̀ọ́ yìí yóò jẹ́ kí wọ́n ní enlightenment ní kí ẹsẹ̀ kọ́ ní ọ̀sán olùmọ̀. Òní ìdí láti wáyé mà kí wọ́n náà fi mà fúnra rẹ̀. And not everybody can do that. Àwọn ọmọ ọba àwọn tó bá yẹ kí wọ́n lọ wá àwọn kan lọ wá àwọn èèyàn yóò kọ́ ọkọ̀ tó bá sẹ́ wọn. So I need the electrician, I need the physician, so I need the scientist. Nígbà tí gbogbo àwọn àdúgbò máa gbà táwọn ọmọ tọ́jú wa táwọn ọmọ bá kọ́lé tó àwọn ẹni tí àwọn bá ní ìpalẹ̀mọ́ lára wọn lọ wá mà. Àwọn olùmọ̀ sọ pé bídà àtẹ̀rí yẹn kẹtẹfà wọ̀ bídà àkàtú bídà àkàlọ́ ṣùgbọ́n mẹ́sẹ̀ jura wọn lọ gbogbo ẹ̀kọ́ àná yìí gbogbo àná kúmá inú náà yìí ṣùgbọ́n àlùsùn náà sọ yìí pé tí bídà tó ṣe tó jẹ́ àná yìí tó lè gbé ọwọ́ náà yìí tí o bá ti jẹ́ èyí tó sọ̀yà ní kékeré tó bá di lọ́la ìyá máa fẹ́ ẹ̀ ń tẹ̀tẹ̀ tẹ̀lé ṣìnà wọ́n máa bẹ lábẹ́ tó bá ti wọ́ lọ kò ní ọ̀sọ̀ ọ̀bẹ tó bá wù kó ní kọ́ lọ sí nánà bẹ́ẹ̀ bá ti fi sẹ́wí ta ló di ọlọ́ọ̀lẹ́ rẹ̀ tó bá sì wù tó lòun forí jọ dáná sọ fọlọ́ fi bá wọ̀ lélẹ́ ìjẹ́ òsì rẹ̀ tó bá gbé bídí àti bàbá rẹ̀ sí tó fi kú kọ̀ sọ́ọ̀dì kékeré wá sádọ̀ kí ló ní kọ́ mọ́ sàdọ̀ àwọn tó bá kú kékeré onísàdọ̀ torí pé Islam kò fọ̀nà àwọn akókò àmà sàdọ̀ àkùn ẹni tó ti dára lórí pé ọ̀rọ̀ àná